أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Dá ọpẹ́ fún Ọlọ́run akí ọba tí ó yẹ ká máa fi gbogbo ìgbà kí, ọba tó ní kí jímọ̀ tèmi ó ṣojú ẹ̀mí wa, ọba tí ó ní kí jímọ̀ yọ bá wa ní ìsìlámù, tí ó ní kó bá wa láyé, ó ní kó bá wa láyé abẹ́lọ́wọ̀n ọba náà kọjá aṣọ́pọ̀lọpọ̀ jímọ̀ láyé. Asbahna wa asbaha al-mulku lillah walhamdulillah la sharika lah. A jẹ́rìí pé kò sí ọba mi àfòun, a jẹ́rìí pé kò lórogún, a jẹ́rìí pé ẹnìkan ò jù lọ, ẹnìkan ò wulẹ̀ tiẹ̀ tó dépò pé yóò jù lọ. Àwa tọrọ kí Ọlọ́run àti gẹrẹ fún anabi Muhammad, kí ìkẹ́ náà dórí gbogbo àwọn anabi Ọlọ́run, kó dórí gbogbo àwọn ẹni rere, kó dórí àwọn òbí wa, kó dórí àwọn àfáà wa, kó dórí gbogbo ẹni tí ń gbọ́ mi tí ń wò mí. Ẹ jẹ́ á kíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nínú kí Ọlọ́run àtàánú rẹ̀ tá wà, tá fi ronú kan wípé ká máa rán ara wa létí Ọlọ́run láti bí ọdún bíi 5 àbí mélòó kan tá ti ń bá ìrántí yìí bọ̀ wá. Ọlọ́run ò ní ó sú wa ṣe, kò ní ó sú ẹ̀yin náà gbọ́. Ọlọ́run ò ní jó sú wa. Ọlọ́run jẹ́ abambi tó lérè. Ìtàn kan tọ́lọ́run pa nínú al-Qur'an ni la fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run, la fẹ́ fi rán ara wa létí Ọlọ́run pẹ̀lú ìbámu pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ ibi, ìṣẹ̀lẹ̀ àìríjẹ, àìrímu. Kí gbogbo ẹni tó ní ká lè tara ẹ̀ kẹ́kọ̀ọ́ láti ran ẹni tí ò ní lọ́wọ́, ká lè mọ kí ni consequence kí òun ní, kó wá rò pé ẹ̀wò èyí tọ́lọ́run ṣe fún mi, èmi nìkan ló ṣe é fún. Àwọn tí ò ní yẹn tó bá wọn Ọlọ́run yóò fún wọn, kò wọn Ọlọ́run kó fún wọn ní anut'imu man law yasha'u Allahu at'amahu. Ṣé mi ó máa wá fẹ́ ni tọ́lọ́run ò fún lóúnjẹ jẹ, èmi ní máa wá fún lóúnjẹ jẹ. Èyí tọ́lọ́run fẹ́ mi yìí tèmi nìkan ni. Ẹ jẹ́ á wá kẹ́kọ̀ọ́ nínú tàwọn ashabul jannati. Àwọn kan tọ́lọ́run fún ní ọgbà oko tó tóbi, ọgbà oko tó rẹwà, ọgbà oko tí ó tó rí láì lélérí pé tí n bá ní nǹkan míì má láyé yàtọ̀ sí eléyìí náà ti tó ní source of income. Nígbà tọ́lọ́run ṣàánú wọn bẹ́ẹ̀, Ọlọ́run wá pìtàn wọn. Ṣọ́lọ́run ní wa qususil qasas la'allahum yatadhakkarun. Ọlọ́run á máa pìtàn, ó ní ká nábì pìtàn fún wa. Bóyá lè tara tàn ká kọ́gbọ́n ẹni tó bá gbọ́ tàn àwọn tó ṣáájú rẹ̀. Ó ti kan éèjì tiwọn, gbogbo experience, life experience tiwọn, ó ti adìẹ mọ́ tiẹ̀. Ó bá má kọjá 15 years old àbí kó wà ní 20. Bó ṣe kéré tó yẹn, tó bá mọ ìtàn púpọ̀ tí ẹ ṣe tàn rọ́ o, ìtàn àwọn tó ṣàṣeyọrí láyé kí bó wọn ṣe ṣàṣeyọrí, ìtàn àwọn tó fail kí ló gbé wọn ṣubú. Tó bá ti mọ gbogbo ìtàn yẹn, ó ti adi éèjì gbogbo wọn, ó ti adi rẹ̀ mọ́ tiẹ̀. Ó mọ̀ máa yé gbé jẹgbẹ́ rẹ̀ lọ. Wọ́n máa ń pè é ṣe tó máa yé gbé báyìí, èyí ṣe ibi táwọn ẹgbẹ́ rẹ̀ ti ń ṣubú, èyí ṣe tí wò ṣubú ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ lára àwọn tó ṣubú. Ó ti kẹ́kọ̀ọ́ níbi ẹni tó ṣubú wájú rẹ̀, ó ti mọ tó gbé ṣubú, ló jẹ́ kí ìwọ máa sá fún. Àwọn tó ṣàṣeyọrí ó ti mọ ibi tí wọ́n gbà tí wọ́n fi ṣàṣeyọrí, ló jí wo tètè gbàbẹ̀. Wọ́n ní tọ́mọdé bá ṣubú àwò wájú, tágbàlagbà bá ṣubú àwò ẹ̀yìn. Tọ́mọdé bá ṣubú kò ní wádìí kí ló gbé òun ṣubú o, yóò dìde yóò tún máa tún eré yẹn sá lọ. Bẹ́ẹ̀ tágbàlagbà bá ṣubú ní tí ó kọ́kọ́ rò ní pé kí la gbé mi ṣubú, kí ló gbé mi ṣubú, bí mo bá dé yìí kí ló fà á tí mo tún ń kọsẹ̀. Kí reason tó gbé ṣubú ní ọ̀kọ̀ọ̀kọ̀ wa náà kó tiẹ̀ tó dìde ńlẹ̀ńlẹ̀. Bá gbàlagbà ẹni tó ti kọ́gbọ́n ayé yóò máa ń pè kí ló tún fà á tó tún gbé mi ṣubú, kí ló tó fà á tí n tún ṣubú nírú wò yìí. Ọlọ́run má jẹ́ á ṣubú. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó ṣáájú tọ́lọ́run pìtàn wọn. Ọlọ́run pìtàn àwọn ashabul jannati, àwọn tó dá lọ́lá pẹ̀lú owó, àwọn tó ní kí wọ́n rí jẹjẹ gbé lọ, tí wọ́n wá misuse opportunity yẹn. Ìwọ náà gbogbo tó kò ní lọ́wọ́ lásìkò yìí, má ṣìnúrò. Ahun máa ṣe bí òun safeguard interest òun ni. Pé nítorí interest òun lòun fi ń ṣahun, kò mọ̀ pé òun kó bára àwọn ni. Òun ń ba tara àwọn jẹ́ ni, ahun ń ba tara ẹ̀ jẹ́ ni. Ẹni tí ó bá ti láàánú ọmọlàkejì tó ní bámbám mo yó, èmi ò mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Ẹni bá ti ń bá wọn dárú àṣà bẹ́ẹ̀, ẹni bá wọn kọrú orin bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ òun ṣera rẹ̀ lábòsí ni ó tún tẹ̀rí ara rẹ̀ ṣe o. Ọlọ́run pìtàn fún gbogbo ahun, Ọlọ́run pìtàn fún gbogbo ẹni tí kò mọ owó ná. ń bá ọ̀rọ̀ bọ̀ látọ̀dọ̀ àwọn tó pa ànábì ń wèrè sallallahu alayhi wa sallam tí wọ́n lálé ànábì tí wọ́n bú ànábì ní Mẹ́kà
lọ́lọ́run wá sọ súra kalẹ̀ ó ní nun wal qalami wa ma yasturun, mo fi nunu búra, mo fi qalamu búra, mo fi ma yasturuna búra. Ma anta bi ni'mati rabbika bi majnunin, ìwọ Muhammadu o kì í ṣe wèrè. Qur'ani tó sọ kalẹ̀ fún ọ yìí kò yà ọ́ ní wèrè, ọmọ tó ń ṣe. Wa innaka la'ala khuluqin azimin, ọmọ tó ń ṣe ìwọ ló gbádùn jù, ló níwà tó dáa jù. Ọlọ́run wá ń fún àwọn tí ó bú ànábì sallallahu alayhi wa sallam, ń fún wọn lésì ọ̀rọ̀. Èébú tí wọ́n bú ànábì, èébú tó jù lọ lọ́lọ́run wá kàn fún wọn. Àwọn kan ní Wàlídù ọmọ Mugira ni. Ọlọ́run wá sọ̀rọ̀ ó ní halafin wala tuti kulla halafin mahin. Àwọn olùbúra halafin kó tó sọ̀rọ̀ kan ó ti búra. Yóò máa ṣe pé gbogbo ìgbà ni mahinin èèyàn rádaràdán. Hamazin kò lọ́rọ̀ rí lẹ́nu. Èpè, èébú, kábú kábàtà èèyàn jẹ́, ká sọ̀rọ̀ èèyàn láìda, lè gbọ́ nǹkan rí lẹ́nu ẹ̀. Hamazin masha'in binamimin. Olófòfó èèyàn ni yóò gbọ́rọ̀ eléyìí lọ́sọ̀dọ̀ eléyìí yóò gbé. Yìí máa balẹ̀ jẹ́. Ọlọ́run wá sọ̀rọ̀ ó bu nígbà tó Ọlọ́run wá fẹ́ parí ọ̀rọ̀. Ó ní ọ̀tún lù lẹ́ni tó bá lè jẹun jù. Ó lè jẹun parẹ́. Ó lè jẹun oúnjẹ tí máa fọ́ ìlàkàyè. Ẹni wọ́n ń pè ní ẹni tí bá máa jẹrú ẹ̀ wọ́n ń pè ní ọ̀túnlù, tí ó kàn ṣe màgìdì, tí ó kàn ní bọ́dì, tí ò ní nílàkàyè nínú. Tí ó aláyà gèlè mọ̀ àbí wọ́n ti máa pẹ̀rú wọn aláyà bí òkè. Tí ó máa build bọ́dì tí ò ní build ọpọlọ. Ó wá ní bá dàda àlìkà gbé dodo yìí tí mo wí látàárọ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Zenim ọmọ àlè ni, kò ní bíbí. Ọlọ́run bú paríparí. Àwọn kan ní Wàlídù ọmọ Mugira ní Bawi. Nígbà tó sì jẹ́yàn tó lówó lọ́wọ́, tí ń tún wá náwó rẹ̀ síbi ìbínú Ọlọ́run. Ó gbé owó kalẹ̀ Mọ́kà, owó tó tóbi, owó tó tówó níwọ̀ tó láàánú tálíkà. Ọlọ́run wá gbà nábì dìde sallallahu alayhi wa sallam. Ìwọ wá kó dúdú ara Mọ́kà jọ àwọn tálíkà wá ń sọ fún wọn pé ẹni tó bá ní ẹni idea àbọ̀mọ̀ nǹkan kan tó lè ṣe tí ó ba Muhammadu nú jẹ́, iye báyìí ni màá gbé fún. Gbogbo ẹni tó bá ṣe nǹkan kan, bóyá èébú àbí nǹkan kan lọ́mọ tó ṣe fún Muhammadu àtàwọn tán ń ṣe Islam pẹ̀lú ẹ̀ tó lè bà wọ́n nú jẹ́, iye báyìí ni kó wá gbà lọ́dọ̀ mi. Wa taj'aluna rizqakum annakum tukadhibun. Tún wá ń fa ìmọ̀ Ọlọ́run, tún fi ń jẹun. Tún ń fa ìmọ̀ Ọlọ́run, tún fi ń náwó sọ́dọ̀ àwọn èèyàn, ń fa ìmọ̀ Ọlọ́run fọ́ǹdì àwọn èèyàn. Ọlọ́run bú Wàlídù ọmọ Mugira. Ọlọ́run wá ní ṣé ẹ rówó tí mo fún yẹn, ṣé ẹ rọ́lá tí mo fún yẹn mo fi dán wò ní. Inna balawnahum. Ọlọ́run láàlá dán o. Kama balawna ashabal jannati, bá ṣe dán àwọn tá a fún ní ọdọ̀ oko ńláńlá lọ́jọ́ sí, bá ṣe dán àwọn náà wò. Àwọn èèyàn máa ṣe bí ẹni tọ́mọ rẹ̀ bá kú lọ́lọ́run dánwò. Ẹni tó bá rẹ̀ làá máa kí pé pẹ̀lẹ́ àdánwò Ọlọ́run, àmúwò Ọlọ́run, Ọlọ́run máa ń tó fi ṣe. Ẹni ilé rẹ̀ bá jóná, ẹni bá pàdánù owó, àwọn kan lù ń jìbìtì, a máa ní pẹ̀lẹ́ Ọlọ́run ló máa ń tó fi ṣe, àdánwò Ọlọ́run, ẹ jẹ́ á ṣe sùúrù. A máa ṣe wá sí sùúrù fẹ́ni tọ́lọ́run bá pa lẹ́kún. Bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́run bá pa lẹ́rìn náà, ó yẹ ká ṣe wá sí àdánwò fóun náà, torí pé àtẹ̀rín àtẹkún méjèèjì lọ́lọ́run fi dán ni wò láyè. Méjèèjì àdánwò ni wa nabluukum bisharri wa nabluukum bilkhairi bisharri wal khairi fitna. A máa dán yín wò pẹ̀lú orí àtàbúrú. Méjèèjì fìtínà ni. Ẹni bá bímọ ṣe rí tẹ́ bá ti ń dá ní báríkà, ẹ máa sọ ewu tí ń bẹ fún pé àdánwò Ọlọ́run ní, ẹ yá dúpẹ́ oore yìí bó ti yẹ kẹ́ dúpẹ́. Ẹni Ọlọ́run bá ní ó ṣàṣeyọrí, ẹni tó kọ́lé, ẹni tó ralẹ̀, ẹni tó lówó lọ́wọ́, ẹni tó ra mọ́tò, ẹ ṣe wá ṣe àdánwò fún pé àdánwò Ọlọ́run míì tó rè o, rí ipò lò dáadáa. Tóró ti dán àwọn kan wò pẹ̀lú owó ṣáájú, ó ti dán àwọn kan wò pẹ̀lú ọmọ ṣáájú, ó ti dán àwọn kan wò pẹ̀lú àṣeyọrí ṣáájú. Èèyàn mi kan láti Australia lọ Nàìjíríà láìpẹ́ lọ́wọ́ ni òun rí wàásí ṣe fúnra àwọn látara tó ń rí. Ǹjẹ́ kí ló rí? Ó ní òun rí àwọn táwọn jọ jẹ́gbẹ́, àwọn táwọn jọ kàwé, àwọn táwọn jọ ṣe kéékèèké dàgbà. Òun rí bí wọ́n ṣe ń struggle tí ọ̀pọ̀lọpọ̀ tí rí kan ṣe kàn. Òun rí bí gbogbo wọn ṣe ń dààmú. Lòun wá túnra àwọn bí pé àwọn eléyìí mọ̀wé jù òun lọ níjọ́ táwọn bẹ́ẹ̀ ń léwé. Àwọn eléyìí gbọ́n jù òun lọ níjọ́ táwọn jọ ń wá ọ̀nà. Àwọn eléyìí smart jù òun lọ pé ká níyẹn ń wá opportunity. Èyí ṣe tí wọ́n ń dààmú dì sí kí lòun ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ní kí tòun ọrọ̀rùn báyìí. Kò yé òun. Lòun wá rò pé ó dà pé òun tọ́jú kó òun dúpẹ́ o. Àdánwò ni kí ó ṣàṣeyọrí láyé. Àdánwò ni n tó fi mọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tí ó ṣàṣeyọrí yẹn ó dáa jù wọ́n lọ. Kí ló fà á tí wọ́n fi ṣàṣeyọrí táwọn ò fi ṣàṣeyọrí? Ó yẹ kó ọmọ ìpọ́lọ̀ ń dán wò ni.
Ọlọ́run ni mo dán yín wò kama balawna ashabal jannati bí mo ṣe dán àwọn tí wọ́n ní ọdún oko lọ́jọ́ sí. Àwọn onítàn kan gbé yẹ̀wò pé ìtàn t'Ọlọ́run pa yìí àwọn wo l'Ọlọ́run pa tàn wọn gangan, ìgbà wo ló ṣẹlẹ̀, ìlú wo ló ti ṣẹlẹ̀. Àwọn kan ní ọjọ́ bí ìgbà pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yaman ní l'Ọlọ́run fi pìtàn. Àwọn kan ní ọjọ́ bí ìgbà pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ní l'Ọlọ́run fi pìtàn yìí. Ọlọ́run ní inna balawnahum adáwọn o kama balawna ashabal jannati bá ṣe dáwọn tí wọ́n ní ọdún okòwò lọ́jọ́ sí. Idha qasamu la yasrimunnaha musbihin. Níjọ́ táwọn náà ń búra tí wọ́n fẹ́ lọ kó èrè oko wọn sáwọn tó wádìí ìtàn yìí, àwọn fi kún wípé bàbá tó lóko náà ọdún oko ńláńlá, bàbá tí ó ní táwọn ọmọ ní jogún ẹ̀ lọ́wọ́ rẹ̀, bàbá yẹn níjọ́ tí ń bẹ láyé tó bá ti fẹ́ lọ kọ́rọ̀ oko ni tó bá fẹ́ lọ kó yọ wá dájọ́ fún gbogbo aráàlú àwọn tálíkà ń pé oko mi tó tóbi tí gbogbo yín mọ̀ ní ó ti kọ̀ọ̀sẹ̀ kan tí ń lọ kó èrè rẹ̀ o, gbogbo yín ẹ̀ palẹ̀ mọ́kàlẹ̀ kálápẹ̀rẹ̀ ọmọ wá apẹ̀rẹ̀ kẹ́ni tó lápò ọmọ wá àpò tó tóbi tẹ́ fi kó sàárà. Ó ti léye tí ó dedicate fáwọn tálíkà ń bẹ̀. Wa fi amwalihim haqqul lis-sa'ili wal mahrum. Ó ti néye kan ó ti ní ẹ̀tọ́ kan tí wọ́n ti yà lọ́tọ̀ fáwọn sá ìlú ẹni tí ń bá ń bì wọ́n pé ẹ dákun ẹ bò mí láṣìírí, kíní má jáde tí ń bẹ ń tà yìí, ebi ló mú dání fún mi, ẹ dákun èmi àtàwọn ọmọ mi àti ìjẹ nǹkankan, account number mi ni ẹ ṣàánú mi. Àwọn tán ń send message sí ọ, àwọn tán ń pè ọ, àwọn sá ìlú nù. Maharumu lẹni tí ò ní tí ò lè béèrè. Ìyàwó Aisha tú maharumu yẹn sí ẹni tó yẹ sí pé Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní àtòdìjẹ́. Gbogbo ibi tẹ́gbẹ́ bá ti ń là tóun bá débẹ̀ ìṣòro ní òtún rí ń bẹ̀. Tí wọ́n bá ń pín owó ọ̀fẹ́ tó bá kan tọ́ọ̀nù tiẹ̀ bí àwọn ṣe mistake gbé fẹ́ lómi àbí kó tán kó tó dorí ẹ̀. Bẹ́ẹ̀ bá ní ẹ bá kówó fún kó fi ṣe business owó yẹn parẹ́. Bẹ́ẹ̀ bá gbé sílé ìkọ́ṣẹ́ kò ní ṣàṣeyọrí ńbẹ̀, bẹ́ẹ̀ fi sílé ìwé kò ní rójútùú ẹ̀, bẹ́ẹ̀ fi sílé kéwú kò ní ṣàṣeyọrí. Ẹni maharumu nù. Àwọn tó bá rí bẹ́ẹ̀ ẹ má kanra mọ́ wọn. Wa fi amwalihim haqqul lis-sa'ili wal mahrumi. Àwọn tí ọ̀rọ̀ àlìjẹ́nnà Ọlọ́run bá wọ̀ tọ́lọ́run ròyìn ó láwọn ní àwọn tó yẹ sí pé owó tá a fún wọn ó ti níye tán dedicate fáwọn aláìní ń bẹ̀. Bàbá tán sọ yìí ti wá ní dedication fáwọn aláìní bí ṣe máa ṣe nìyẹn. Ọlọ́run dẹ̀ ń bùkún ní sí títí tó fi kú. Nígbà táwọn ọmọ wa jogún tó dérí generation àwọn ọmọ àwọn la sahabul jannati tọ́lọ̀ ń pìtàn wọn yìí ó dorí generation àwọn ọmọ làwọn bá láwọn gbọ́n làwọn bá smart ju bàbá wọn lọ. Bí wo àtèmi náà ṣe mọ́ smart ju àwọn tí ó bí wa lọ tá a bá wọn lérí dáadáa kan dáadáa tá a bá jogún bá lọ́dọ̀ àwọn òbí wa tá a mọ̀ tí wọ́n máa ń ṣe lójú ayé wọn tó wá di generation àwọn tá a wá ń pé àsìkò tí wọ́n mọ̀ níyẹn yẹn dúdú yẹn ò ṣeé ṣe nísìn mọ́. Ẹlòmíín bẹ́ẹ̀ tó jogún bá lọ́dọ̀ àwọn parent rẹ̀ ni pé bóyá màmá rẹ̀ máa gbálẹ̀ mọ́ṣáláṣí tí màmá yẹn fi lọ́ọ́ bọ́ lọ́hùn. Màmá àwọn ò máa gbálẹ̀ mọ́ṣáláṣí ọmọ wa òkè nbí tèmi kàwé dé yìí máa lọ gbálẹ̀ mọ́ṣáláṣí kan àwọn àsìkò tí wọ́n nìyẹn. Kódà bọ̀ bá lè gbá fúnra rẹ̀ ẹ ò lè ra máṣíìnì tí wọ́n fi ń fọlẹ̀ tí wọ́n fi ń àwọn electronic machine tí wọ́n fi ń fọlẹ̀ tí wọ́n fi ń gbálẹ̀ yẹn ò lè ra fún mọ́ṣáláṣí. Yóò lè jẹ́ sí pé wọ́n ṣe ń pe heritage màmá rẹ̀ ọ̀parẹ́ ìwà rẹ̀ tí wọ́n ń ṣe yẹn ìwọ náà continue ẹ̀. Gbogbo ẹni tó bá níwà rẹ̀ tó bá bá lọ́wọ́ òbí rẹ̀ kó make sure pé kò parẹ́ nínú ẹ̀kọ́ tí ìtàn yìí kọ́ wa nìyẹn. Bàbá náà máa ṣoore máa tọrẹ fún àwọn aláìní nígbà tó dorí generation àwọn ọmọ táwọn jogún àwọn ní bàbá wa family tiwa pọ̀ fa tora wa náà níyàwó aláwọn ọmọ tiwa so kí gbogbo wa náà ká tó pín kínní ìmọ̀wọ́ kò ní tó nǹkan 30% bàbá wa máa yọ fáláìní yẹn ẹ̀jẹ̀ àpárẹ́. Wọ́n gbọ́n ju bàbá wọn lọ wọ́n ní làákàyè inú ju bàbá wọn lọ bí mi àti ẹ̀ náà ṣe máa ronú. Ntẹ́lómi ìjogún bá lọ́dọ̀ àwọn tó bí òun ni ká máa sokùn ẹbí pọ̀ bàbá tèmi ẹ̀ ṣàfà àmọ́ bàbá mi máa tọ́jú ojúlé bọ́ sójúlé mi ọmọ wá ẹbí káàkiri ọmọ káàkiri ìǹtọ́ba lọ́dọ̀ àwọn tó bí nìyẹn. Èyí tóun náà fi mójútó pé ní tí bàbá mi ṣe tó fi kú yìí mi ò fẹ́ kó parẹ́. Tọ́hàn ni ìtẹ̀lé tọ́lọ́run ni iṣẹ́ ládàá ni kì í ó lè má jẹ́ dandan fẹ́ lòmíì kó o ṣe bí bàbá rẹ bá ṣe ń ṣe gangan o tún lè ríṣẹ́ ládàá míì tó tún lè máa ṣe tó tún jù yẹn lọ. Àmọ́ èyí tí bàbá rẹ ń ṣe yẹn ó lè dúkọ́ mọ́ parẹ́ kí wọ́n náà tún fi lé àwọn ọmọ tiẹ̀ náà lọ́wọ́. Èyí táwọn òbí tèmi ń ṣe kákọ́ ọmọ ń kéwú ká ṣe wá sí ńlẹ̀mí ń ṣe yìí ńlẹ̀mí náà ń gbìyànjú yìí odò àdètà ìmọ̀rùn
àwa ń tá jẹ àti ń tá jẹ káàkiri ayé àgbìyànjú kọ́ mọ́ jẹ́ àgbàgbé èyí tọrọ mi lọ́rùn jù náà ní tí ń ṣe ìka kọ́ mọ́ kí ká ṣe wá sí ọba gbé company ńláńlá fún mi tó ní wàá bọ̀ manage ẹ̀ ó níjọ́ yọ̀ lẹ́nu níjọ́ tó bá ṣí ọ́fíìsì tó bá rí Fatul Bari àbórí orí tafsiri Qurtubi àbórí Tẹ̀míìrù Abdul Bari lérí tébù ọ́fíìsì mi torí ń tọrọ mi lọ́rùn jù láyé mi náà nìyẹn odò yòókù àyàbá ni ntí yẹn bá tó bá dóore táwọn òbí yẹn bá ń ṣe náà nìyẹn máa ń mójútó ntí wọn náà bá táwọn òbí rẹ bá máa ń ṣe nínú ìwà àjọsìn ẹlòmíì bàbá mi ti bá ń lọ jímọ̀ ìmọ̀ ha omi fáwọn èèyàn yóò ra omi púpọ̀ níjọ́ jímọ̀ yóò máa ha fáwọn èèyàn ìtàn bàbá rẹ nìyẹn ìwọ náà máa ṣe máa gbìyànjú ẹ̀ pàgbára rẹ bá ṣe mọ̀ mọ́pò ti lajú mọ́pò ti gbọ́n jù wọ́n lọ àwọn ashabul jannati gbọ́n ju bàbá wọn lọ wọ́n níjọ́ tí bàbá wa ń bẹ láyé kọ̀ mọ́ rírì owó ni máa ha owó fáwọn tálíkà kan àwọn ti wá dẹni pé wọ́n ti wá rí láì wọ́n tiẹ̀ wáṣẹ́ mọ́ wọ́n tiẹ̀ ṣiṣẹ́ kan mọ́ wọ́n ti wá di pé ti bàbá wa oko bàbá wa wọ́n jòkó tì àwọn alátojúràn burúkú wọ́n wá gbọ́n jura wọn lọ Ọlọ́run ní idh aqsamu wọ́n á bá débi kí wọ́n tún búra ó ti kọ̀la tí wọ́n lọ kó èrè oko wọ́n wá ń ṣe mítìnì lóru wọ́n ń ṣe mítìnì kọ́lọ́kọ́lọ́ aqsamu wọ́n tún búra ń pètò ẹnìkan gbọ́dọ̀ dálẹ̀ o ṣébi tá a fọ̀rọ̀ yìí sí náà lọ́wọ́ làyẹ́sùbí wọ́n búra pé làyẹ́sùbí múnà ha musbihin tó bá di láàárọ̀ la kútùkútù agreed deal or no deal wọ́n bíra wọn bẹ́ẹ̀ á lọ jí gé àwọn nǹkan kò yẹn musbihin nídàájí kútùkútù títàlíkà kan ò ní mọ̀ ayọ̀ ṣe nítorí tán bá mọ̀ wọ́n pélé wa lérí wọ́n ti expect pé bí bàbá wa ṣe máa ń ṣe làwa náà ṣe à ń ṣe níwàásí fún gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ lásìkò yìí mọ́dùmọ́jú rẹ lọ o má ṣe bí wọ́n lọ gbọ́n wọ́n lọ máa ń tó ń ṣe ju ẹlòmíì lọ o tó máa ń kà ánú tẹ̀yìn mọ̀ máa ń láwọ́ yàṣá ò láwọ́ àti àmọ̀ o àwọn ayọ́bá wọn lọ́run náà ṣe bí yọ̀kẹ́ wọn fúnra ara rẹ̀ ọba tó ké mi ṣe bí yọ̀kẹ́ wọn náà yọ̀kẹ́ àwọn náà fúnra ara rẹ̀ tó bá wọn lọ́run ẹni tọ́lọ́run ò fún jẹ lèmi ò máa wá fún jẹ ẹni tọ́lọ́run ò ṣàánú lèmi ò máa wá ṣàánú. àwọn ashabul jannati wọ́n pètè wọ́n pèrò ìpè tó bá di lówùúrọ̀ ọ̀la kùtùkùtù ẹjẹ́ ají lọ gé nǹkan kò kílẹ̀ tó mọ́ káwọn tálíkò tó ká wa mọ́ díẹ̀ gbogbo wọn náà ti ń bá wa kájọ wọn ti mọ̀gbà tí bàbá wa mọ kéré oko tí mọ pín tí wọn fún wọn bẹ̀ wala yastathnun wọ́n sọ ọ́ débi pé wọn ò ṣe istithna Allahu akbar wọn ò yọ ti tálíkà lẹ̀ wọn ò fi tálíkà sínú consideration rárá bí bàbá wọn ti mọ yọ ti tálíkà sẹ́gbẹ́ kan àwọn kan ní wala yastathnun tọ́lọ́run sọ ń bí ni pé kódà wọ́n búra débi pé wọ́n sílẹ̀ agreement débi pé wọn ò sọ pé inshallah òun pé tọ́lọ́run bá fẹ́ wọn fi tọ́lọ́run sínú ọ̀rọ̀ ìkànnì wọn sì ń gbà wọ́n mọ̀ràn pé ẹ má jẹ́ àṣẹ báyìí o bí bàbá wa ẹ má jẹ́ àgbẹ̀jù bàbá wa lọ o bí bàbá wa ṣe máa ń ṣe kọ́ yìí o ẹ jẹ́ àrọ́jú ká kódà ó bá jẹ́ díẹ̀ náà ni ẹ jẹ́ àrọ́jú ká fún wọn o àwọn kẹ́ wọ́gọ́ tiẹ̀ tó bá gbé tiẹ̀ fún wọn ni wọ́n bá gbé tiẹ̀ fún wọn ni kankan wọ́n dé nìyẹn tọ́ èmi náà ní sọ́wọ́ ni ẹ má bínú ohun yẹn kò láùdù láàrin wọn nígbà tó sọ́sọ́ tún ghayru masmu' wọn ò gbọ́ òun náà ní wẹ́ ẹ̀dá bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn wọn ò ní lọ bòmíì kí dodo yóò dórí sí bòmíì tẹ́ ẹ bá ṣe lèmi náà ó ṣe wala yastathnun wọn ò yọtọ̀ lọ́hùn fọlọ́hùn bẹ́ẹ̀ wala yastathnun wọn sọ pé títà líkàrè stay at home tí ń bẹ́ ń tà yìí èló lèmi náà dedicate fáláìní ẹni tí ń gbẹ́gbẹ́ ilé wa yìí èló lèmi náà fún kí lèmi náà fi ràn ọmọlàkejì lọ́wọ́ tí ń fi dùn yẹn nú la yastathnun tí ẹnìkan ní rò tí àtọmọ àtìyàwó ń pé kí lájẹ owó tí ń bẹ lákàntì wa ìbò láti dọwọ́ bò dáadáa tí tá a ní fún yẹn ń bẹ̀ tá a ní jẹ́ nìkan mọ̀ pé a ní lọ́wọ́ ọlọ́ni fatafa alayha ta'ifun min rabbika wa hum na'imun tafa alayha ta'ifun min rabbika lálẹ́ tán sùn mọ́júmọ́ tán sí ilé agreement tínú wọn ń dùn ń pé kílẹ̀ ọ̀lọ́ mọ́ tó bá ti mọ́ ká tètè jí lọ ká lọ gé nǹkan oko tọ́fà alayha ta'ifun nǹkan kan tí máa dòrì káǹkan tí máa ṣe tawaf tí máa dòrì káǹkan min rabbika tọ́lọ̀ ń fi ránṣẹ́ tọ́fà alayha ó dòrì ká gbogbo oko yẹn kílẹ̀ tó mọ́ iná lọ́lọ́run rán pé wá kọ́ wá jẹ gbogbo oko yẹn lẹ́ẹ̀kan náà iná jẹ́ láàrin alẹ́ kó tó dàárọ̀ wa hum na'imun wọ́n ń bẹ lójú oorun nígbà náà tí wọ́n ń dá tọ́mì pé tó bá di láàárọ̀ la bíbà pé àlọ́ pé a dé nìyẹn lọ́la ó dé nìyẹn lọ́la wọ́n ń dára wọn nùdùn tí wọ́n mọ̀ ìpọ́lọ̀ ti bá wọn wí tí wọ́n mọ̀ ìpọ́lọ̀ ti ṣọlá Allahu akbar ọlọ́run ní fa asbahati kasarim gbogbo kò ní bó ti tóbi tó kódà kò gba iná ní àsìkò tó wá pẹ́
láti jẹ dodo ẹ̀ kanlẹ̀ asbahat kasorim ṣe ló dàbí àgékù asbahat kasorim àtúmọ̀túmọ̀ ní èdè Lárúbáwá ó dàbí òru tó dúdú tẹ́ mọ̀ pé tí oko bá tóbi tí àwọn igi ńláńlá ń bẹ nínú oko náà tí iná jẹ gbogbo ẹ̀ lọ nígbà tẹ́ bá wọnú gbogbo ẹ̀ ti di chako ó ti dúdú lọ gbáà asbahat kasorim ńṣe ló dàbí òru dúdú. àwọn ọmọ fatana dáwọ́ musbihin nígbà tó di láàárọ̀ wọ́n bá ń jíra wọn ẹ ti dìde ẹ ti sùn gbàgbé ẹ ti dìde ẹ já ètè lọ ẹ ti sùn wọ́ra jù wọ́n ń jíra wọn kí a ní gídù ẹ já tètè lọ àlà harifi kan ká mọ̀ lóko wa nǹkan tó ń sáré mi náà tá a bá ní nǹkan gé o ẹ já tètè lọ o àárọ̀ yìí náà lálẹ́ lọ o káwọn èèyàn tó máa jí o fàǹtọ́là kú wọ́n wá ń lọ wàhùn yatakhafatuna wọ́n tún ń sápamọ́ wọ́n háìdì wọ́n lúgọ káàkiri wọ́n á kí ẹ mọ́ gbàgbẹ́ yẹn o ìyá alábàjá máa wà mẹ́rin tó bá rí wa yóò sàlámì wa o ẹjẹ́ àgbàbí ọdẹ ẹjẹ́ apẹ́ra wa lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ ṣe bí ìgbà pọ̀ ńlọ bí kí ni wọ́n fi kí ní bojú yatakhafatun wọ́n ń sápamọ́ wọ́n ń lúgọ Allah yadkhulanna al-yawma alaykum miskin kò sí ní tàǹtì torí ẹ̀ ṣe gbogbo ẹ̀ ju wípé kí aláìrí jẹ kó sàmọ́ kàwá mọ́ díẹ̀ wọ́n kórìíra aláìrí jẹ débi kẹ́ mọ́ bá wọn ṣe mọ́ àwọn ó fìyà jẹ rẹ̀ nítorí ń pọ́ fẹ́ fìyà jẹ lómi tíọ́rì ahun nìyẹn psychology ahun ni pé kó fìyà jẹ rẹ̀ kó fara ní rẹ̀ yóò ti torí pé wọn ò fẹ́ fún yín lóúnjẹ jẹ kò ní jẹun bọ̀rọ̀ torí pé ẹwà ń tòsí kò fẹ́ gbóúnjẹ jáde yóò máa wá fi bí parẹ́ lọ́gbà yatakhafatun wọ́n ń sá pamọ́ wọn kọ́ káwọn ó ṣèṣì forí gbá ògiri yatakhafatun wọ́n ń lúgọ káàkiri kò sí tẹ́ǹtì torí ẹ̀ ṣe ju kí Allah yadkhulanna al-yawma alaykum miskin kálá ìríjẹ kan mọ́ bá káwa mọ́ díẹ̀ wàgàdáwà ala hardin qadirin ọlọ́run ni wọ́n jí ala hardin pẹ̀lú bínú ala hardin àtúmọ̀ pé wọ́n jí pẹ̀lú wọ́n yára wọ́n fàṣkò falẹ̀ ń pé yáwó mẹ́jọ pé ala hardin qadirin inú wọn dùn pé alágbára àti tẹ́ni tó ń wálé ní alágbára àti febi pẹ̀lú mi lénìí wọ́n tó bá lágbára àti febi pẹ̀lú mi ọlọ́run lágbára àti febi pàwọ́ náà ó ọlọ́run lágbára àti kò séyìí ọ̀hún tó bá wù kó ní láyé tọ́lọ́run lè parẹ́ lẹ́ẹ̀kan ìjọ kan ti pọ̀jù fọ́lọ́run láti parẹ́ kò sí èyí ọ̀hún ó bá pín yẹlẹyẹlẹ sínú àwọn àkáǹtì káàkiri ayé káàkáǹtì kan kó wà ní Amẹ́ríkà kó wà ní Citibank lamẹ́ríkà kíkan wà ní HSBC kíkan wà ní UBA Nàìjíríà kíkan wà ní báǹkì kan ní gọ́ọ̀fù kíkan wà ní kó o pín káàkiri ayé bẹ́ẹ̀ kó o rò pé o ti diversify TikTok tí máa ń fi dodo bísínẹ́sì lọ́kàn balẹ̀ pé mo ti diversify risk mi wàláhì ìjọ kan ti pọ̀jù fọ́lọ́run láti pa dodo ẹ̀rẹ́ ó ti pọ̀jù fọ́lọ́run láti pa dodo ẹ̀rẹ́ ọlọ́run ni mo sọlá mo fẹ́ ṣe wáàsí fún wọn mo ní kí iná wa dòrì ká gbogbo oko yẹn kí lè o tó mọ́ àwọn ọmọ yatakhafatun wọ́n bá tún lọ sínú oko ala haridin qadirin wọ́n jí wọ́n tètè lọ síbẹ̀ wọ́n ń salápá ń tètè falamma ra'awha ńgbà tí wọ́n débẹ̀ tí wọ́n rí ọlọ́run ṣàlàyé sí nìyẹn clearly bí wọ́n ṣe kúrò nílé bá ṣe débẹ̀ falamma ra'awha nígbà tí wọ́n rí qalu inna ladallun wọ́n ní pé a ti sọnù ladalluna ọ̀nà oko wa kọ́ lágbà oko olóko lágbà mi ti sọ fún ìyànà oko wa kọ́ ibẹ̀ yẹn ló yẹ ká gbà àwọn kan tún bẹ́ẹ̀ ń pè ladalluna a ti ṣì ọ̀nà mú a ṣì rúùtì ọ̀nà mú àwọn tafsiri kan ní ladalluna wọ́n ti realize mistake wọ́n ti mọ̀ ipá wọn ti sọnù àwọn ti kúrò lérí ìlànà tí bàbá àwọn fi àwọn sí pé kápẹ́rì ìlànà bàbá àwọn làwọn dúró ni àwọn ò ní bára àwọn báyìí ọlọ́wọ́n ò ní bá wọn wí báyìí àwọn mọ̀nà oko wọn ò dàrú mọ́ wọn lọ́wọ́ làdọ́ọ̀lù náà ni pé wọ́n ń jẹ́wọ́ ń pa àwọn ti sọnù decision táwọn make yìí decision burúkú ni èmi náà bá ti fáwọn èèyàn ló ń jẹjẹ ńjọ́ tára ní àwọn èèyàn èmi náà bá ti ṣàánú ńjọ́ táwọn èèyàn ò rí jẹ balnahanu maharumun wọn làwọn tójú wọn lànà wọn ni sọnù oko wa náà láwà wẹ́ẹ́ tó ń sọ pé oko olóko kan lábọ́ oko wa láwà ọlọ́run ló jẹ wá ń yà maharumun náà ni wá ọlọ́run ló mọ̀ọ́mọ̀ deprive wa ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe wáàsí fún wa. qala awsatuhum ẹni nílà àka ìjù nínú wọn wá ń sọ pé alámakúlà kan ṣé mi ò sọ fún yín nígbà tá à ń ṣe mítìnì yìí lánàá ṣé bí mo sọ fún yín pé láúlá tún sẹ́bìhùn ṣé bí mo sọ fún yín pé ẹja fìtìtálí kẹjá ṣe bí bàbá wa ṣe máa ṣe ẹja ṣe máa ṣe kó lè bá a rí bí tí rí àṣà yẹn ti dùn mọ́lọ́run bí bàbá wa ṣe ń ṣe yẹn ẹ má jà gbọ́n ju bàbá wa lọ nígbà tí bàbá wa náà kún bẹ láyé tí máa ṣètọrẹ àánú yìí ṣé bọ́lọ̀ ń kún bùkún sí i ni
kò tọrẹ àánú yìí débi pé wọ́n á ní kò ní mọ́ kán ní kílódé tí ò ní mọ́ pé ó ti ṣe sàárà jù ní òjò lówó lọ́wọ́ mọ́ kò ṣẹlẹ̀ sí bàbá wa bẹ́ẹ̀ wọ́n ní òkè ló wà fún ní gbé anabi sallallahu alayhi wa sallam ó ní kò sóòjọ́ kan tí ilẹ̀ rí ó mọ̀ tí ó ṣú illa wa yanzilu fihi malakan màláìka méjì lọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ ńjọ́ náà fún àwọn tí ó ṣàdúrà fún àtàwọn tí wọ́n ṣe pè fún. ìkíní màláìka ni ó máa sọ pé allahumma aati munfiqan khalafan gbogbo ẹni bá náwó kílè ní tó ṣù yìí òjòjọ́ làwọn màláìka méjì ń sọ̀kalẹ̀ òjòjọ́ kan wọ́n máa sọ pé allahumma aati munfiqan khalafan gbogbo ẹni bá náwó lẹ́ni yìí nílẹ̀ tọ́mọ yìí tó bá nánú owó rẹ̀ ní jímọ̀ tèní ọlọ́run má ṣàbá wa fún un ní àdípèlé ọlọ́run má ṣàbá wa rọ́pò ẹ̀ fún ó lè jówó lọ́lọ́run fi rọ́pò ẹ̀ ó lè fi nǹkan mí rọ́pò ẹ̀ ní máa expect pé ẹni tó lówó lọ́wọ́ ó possible kó máa lówó lọ́wọ́ àbí kí ẹni tí ń náwó rẹ̀ kó máa lówó lọ́wọ́ jẹ́ ẹni tí kì í náwó lọ ó lè má jẹ́ yẹn kó jẹ́ nǹkan mí lọ́lọ́run fi ń dì fún nínú ayé àbí lálkìyámà. Allahumma aati munfiqan khalafa ẹni bá ná tiẹ̀ ọlọ́run jẹ́ ọmọ nísì jẹ́ ọmọ pọ̀ sí fún Allahumma màláìka kejì ọmọ ṣépè òun ni Allahumma lẹ́ni tílẹ̀ rẹ̀ mọ̀ yìí níjọ́ jímọ̀ yìí gbogbo ẹni tó bá ṣahun aati mumsikan talafa máa fi parun sínú owó rẹ̀ máa fi ìparun bọ́lọ̀ ti fi parun sínú owó àwọn asahabul janna yìí ni màláìka kejì ọmọ ṣépè ọlọ́run má pa wá run. ojú wọn wá là nígbà tí wọ́n débẹ̀ wọ́n realize mistake wọn ìkànnù wọn sọ pé alam aqul lakum ṣé bí mo sọ fún yín lánàá tẹ́ ní ẹnu mi rùn tẹ́ ní mi ò mọ̀ sọ ok láwùlà tusabbihuna ntọ́ wa kàn báyìí ni pé ẹjẹ́ àtètè lọ túbá tusabbihuna ẹjẹ́ àtètè padà sọ́dọ̀ ọlọ́run pè wá nù ọ̀nà wa ní pàṣán ọlọ́run náà wà ń búláàlà ẹjẹ́ àtètè padà sọ́dọ̀ ẹ̀ gbogbo wọn ní subhana rabbina wọn wá ń tọrọ àforíjì irú àforíjì tá nàbí Yunusa náà tọrọ tó ní la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin gbogbo wọn náà sọ wípé subhana rabbina mímọ́ ọlọ́run ọba o atọrọ àforíjì o àgbà ipá ṣìṣe ni inna kunna zalimin àti ṣàbòsí fúnra wa faqbala ba'duhum ala ba'din yatalawamun wọn kọjú síra wọn wọn búra wọn kì í wọdẹ lọ fà á o ṣé wọn kọ àìdíà yìí wọ gangan lọ kọ́kọ́ mú wa nígbà tí mo wá mú wa nígbà tẹ́mi mú wa ẹ̀yin náà ṣe gbà á ṣe mo fọ́ọ̀sì yín ni. qalu ya waylana inna kunna taghin wọn ni wọn máa ṣe o adarán o mo máa jẹ gbèsè o kí ni wàá jẹ báyìí mo máa ti jẹ gbèsè lọ́gbà nítorí oko yìí inna kunna taghin mo máa ṣàbòsí fúnra mi púpọ̀ a máa ṣàìgbọràn sọ́lọ́run lẹ́nu asárọ̀bùnà a máa jákàn a níran kàn pé tó bá wọn lọ́wọ́ bá wa ayubudilana khairan minha ó tún lè fún wa ní tó tún dáa jókòó yìí lọ inna ila rabbina ragibuna a ní jẹ́ kí ìran kan wa nínú ọlọ́run ọjà ọlọ́run ní kadhalika al-adhab bí mo ṣe máa ń jẹ́ yẹn yá nìyẹn tí n bá ti fẹ́ jẹ́ yẹn yá àfọkànsí rẹ̀ kan nìkan wọ́n tó ti rò pé òun tẹ̀lé owó jọ òun dìbò owó nítorí ọmọ ẹnìkan àwọn ọmọ mi ọjọ́ iwájú wọn ṣe pàtàkì wọ́n fẹ́ save owó tí wọ́n fi lọ yunifásitì lọ́mọ ọdún tó sì wà ní ọmọ ọdún 3 ọmọ ọdún 4 ó ti ń save owó yunifásitì rẹ̀ kalẹ̀ ó ń save owó tí ó fi márì kalẹ̀ ebi sì ń pa àwọn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ nínú fámìlì rẹ̀ ládùúgbò rẹ̀ akadhalika al-adhab àfọkànsí rẹ̀ tó ń wò lọ́ọ̀kan ọlọ́run mọ bí ó ṣe bọ́ wí lérí ẹ̀ ọlọ́run mọ bá wa wí o ọlọ́run mọ jẹ wá ń yà la ilaha illallah èyí náà ti tó ń wà sí fẹ́ni bá ní wà sí gbọ́ ọlọ́run dodo pẹ́pẹ́ ń furu tí a bá ń gbìyànjú lásìkò yìí láti dun ọmọlàkejì inú ọlọ́run má ṣàṣe níṣẹ́ àtẹ́wọ́gbà ẹni tó ná tiẹ̀ ní gbangba àtẹni tó ná tiẹ̀ ní kọ̀rọ̀ nínú ọkùnrin nínú obìnrin ọlọ́run ṣe níṣẹ́ ìyọ́nú sí fún wa ọlọ́run já bá ń bi tó lérè la ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alayhi wa sallam ẹjẹ́ àṣà sàlájì kọ́pọ̀ fànàbì ẹ má gbàgbé pé ní jímọ̀ gbogbo iṣẹ́ ẹjọ́ jímọ̀ ní ẹjẹ́ àṣẹ ẹni bá láǹfààní kó lọ jímọ̀ níbi tó bá ti ń gbọ́ wa tí àwọn relevant authority bí ò bá ti ní kẹ́ ẹ má lọ ẹjẹ́ àlọ́jímọ̀ àwọn tí àwa tí wọ́n ti ní agbélé ẹjẹ́ agbélé ọlọ́run ti rí àníyàn wa ọlọ́run má ṣe àgbà lẹ́sìn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.